kábíyèsí Elédùmarè Ọ̀bángídì bàbá tó ju gbogbo bàbá lọ ọba bàbá ọba bàbá ọba bàbá 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 ẹ̀yin lẹ́ni ẹ̀yin lánàá ẹ̀yin títí ayérayé ìbà fún yín bàbá. Adédoyin Kúkọ̀yí lórúkọ tèmi èmi lọmọ olómi méjì ọmọ àtẹ̀kọ̀mọ́lẹ̀pọ̀ kan ìkan mímu ìka ìmú ọmọ aládé mẹ́rìndínlógún bẹ́ẹ̀mi lọmọ àròbí ọmọ àtòrì. Ẹ kú dédé àsìkò yìí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa pátápátá ẹ̀yin ìyá ẹ̀yin bàbá ẹ̀yin ẹ̀gbọ́n ẹ̀yin àbúrò ní Nàìjíríà ní òkè òkun ṣe dáadáa ni ẹ lágbára lọ́wọ́ Ọlọ́run ọ̀nà òní náà wá a máa rí tajé ṣe. Ètò Gbajúmọ̀ òun ni mo tún mú wá fún yín lénìí bóyá ẹ máa wò ó pé tátí ẹ̀ lálejò tí Doyin gbé wá lénìí ẹja ńlá ni àlejò ńlá ẹni tó jẹ́ pé láti ọdún tá a ti bẹ̀rẹ̀ ètò yìí lẹ́tí ń kọ̀wé wípé kan wá sí orí ètò àmọ́ a dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run torí pé kíni Ọlọ́run ń gbà fún wọn iṣẹ́ yẹn pọ̀ bí wọ́n sí Nàìjíríà lénìí wọ́n wà l'Amẹ́ríkà lọ́la bí wọ́n sí l'Amẹ́ríkà wọ́n wà nílùú òyìnbó yẹn ní London àmọ́ lẹ́nìí aníṣẹ́ wọ́n láti wá bá wa lálejò àwọn náà láwọn nífẹ̀ẹ́ yín o àwọn náà láwọn tọrọ àforíjì wípé àwọn ò wá látijọ́ yìí àmọ́ gbogbo nǹkan tẹ́ fẹ́ bí wọ́n pátá gbogbo fàájì tẹ́ fẹ́ kan ṣe gbogbo eré tẹ́ fẹ́ kan dá lára gbogbo ẹ̀nà láwọn ti ṣe tán láti wá fi hàn wá lénìí. Ta ni ẹni tí mò ń pè ní ẹja ńlá náà? Ta ni ẹni tí mò ń pè rí? Ẹ wo èmi ò tiẹ̀ ní ṣòfófó ẹ jẹ́ kálejò mi máa wọlé bọ̀ ká bẹ̀rẹ̀ ètò náà ní kíákíá àlejò mi máa wọlé bọ̀. Gbajúmọ̀ ọ̀gá ńlá fuji gáúsù fuji olú ọmọ ọmọ tó nọmọ pa ọmọ tó jọmọ lọ ṣé kí n máa lọ bẹ́ẹ̀. ìyẹn ọ̀dà ẹ máa kọ́ ọmọ nọmọ pa àkọ́mọ wa nọmọ pa ọ̀nà sẹ́ẹ̀lì nìyẹn kọ́mọ wa nọmọ pa kò dá èmi náà ti wá ọmọ lè ju ọmọ lọ kọ́mọ jọ ọmọ lọ àbí kọ́ máa nọmọ pa kọ́mọ wa nọmọ pa kò dá. Paso 1 ṣe rí yẹn sọ ìyẹn tún ìlọ bẹ́ẹ̀ ojú ọ̀nà lẹ́wà ojú ọ̀nà lẹ́wà ni. Ẹ kí àwọn olólùfẹ́ yín tí wọ́n ń wò yín nílé. Ẹ̀yin olólùfẹ́ wa èyí tẹ́ fẹ́ràn wa dénúdénú èyí tẹ́ gbà tiwa èyí tẹ́ ní Pasuma náà ni èèyàn yín àbúrò yín pàdé yín eléré yín èyí tẹ́ fẹ́ràn ẹ má bínú ẹ kí n ti wá ti pẹ́ kí n tẹ ọkọ sọ yẹn náà torí mo rò pé bọ́ ti ń sọ ń bí sọ mi pé Pasuma àti rí ẹni báyìí àti rí ẹni báyìí lórí Gbajúmọ̀ àti rí ẹni báyìí ọtí rí ẹyin nìkan láti rí ẹni báyìí kí ló ṣe sẹ́yìn pẹ̀lú wọn ń jà ní wọ́n ṣe bẹ́ẹ̀ àwọn kémi náà kò sáyè bẹ́ẹ̀ náà ni èmi gan bí ṣe ń bẹ àwọn náà ni mo tún ń bẹ yìí náà ní sí pé ká má bínú sọ ẹjọ́ tó rọlẹ́ ìwò ìdọ̀bálẹ̀ mi rí ẹjọ́ orúkọ tèmi ní Wàsíù Àlàbí Pasuma Ṣéhù Fuji Gáúsù Fuji Fatia Fuji ẹ̀ṣẹ́ àti mọ̀ bàbá ọba ẹ̀gbọ́n ọba èèyàn ẹ̀ṣẹ́ àmọ̀ èèyàn ọba ọ̀gá tiwọn òun lè yan tiwa ẹ má sọ̀rọ̀ jù Gáúsù Fuji bàbá ọba ó máa jẹ́ ọgọ́ ni ẹ má sọ̀rọ̀ jù. Ṣé ohun yẹn ṣé mo lè lò ṣá. àdúgbò máa jẹ́ ní ẹsẹ̀ máa sọ̀rọ̀ jù sẹ́. ká máa lọ bẹ́ẹ̀. ẹ wà lórí ẹ ká máa bẹ̀rẹ̀. ẹ ò dẹ̀ ní wá fẹ́ bí. ẹ máa gbé tó. gbogbo àwọn tí wọ́n bá wá wa lálejò a máa ń fẹ́ mọ bí kékeré wọn ṣe lọ ọmọ bíbí ìlú wo gan ni Alhaji Wasiu Alabi Pasuma. gbogbo yàrá ló mọ ibi tí mo ti wà àwọn kan mọ Kwara ni Òró ni mo ti wà. Òró ní Kwara lọ́hùn nǹkan tá a mọ̀ yín mọ́ ni ògbóǹtarìgì òǹkọrin fújì. ṣé wàá fẹ́ ká kọrin báyìí. ó dàbí ẹni pé ẹ máa ń rínú mo fẹ́ kẹ́ ẹ kọrin kẹ́ tún fi kí àwọn olólùfẹ́ yín ká tẹ̀ tó bẹ̀rẹ̀ ètò rárá. báyìí náà ni ó báyìí náà ni àní báyìí náà lérè tiwa ẹ̀yin tèmi báyìí náà la ṣe ń jó àti sọ pé báyìí náà ni àní báyìí náà lérè tiwa ẹ̀yin ìjọba àṣọ ó yá ẹ jẹ́ ká jọ rìn nínú ẹ̀mí orin ó yá ẹ jẹ́ ká tètè wo verse tún gbá chapter lójó látòrí recognition tó fi dórí gratitude kọlọ́n tó ṣàgbára dọ̀tún ní mo tọrọ fún me I myself Jíbọ́lá o kó bá lè dojú tá tẹ̀yìn wá lọ
wo bí many people ló ń ké mi Paso. Gbà. Iṣẹ́ fújì yìí báwo ló ṣe bẹ̀rẹ̀ fún yín? Bẹ̀rẹ̀ náà ni torí nígbà tí ń pé bí ọmọ ọdún mẹ́sàn-án bí wọ́n bí primary 3 primary 4 nígbà yẹn ní Muslim mission torí Muslim mission primary school mo lọ ní Ṣókùnbí ní Mùṣí so àti mo ti gbé bí ọmọ ọdún bẹ́ẹ̀ ni àti mo ti gbé bí ọmọ ọdún mẹ́sàn-án bí mẹ́wàá mo ti ń gbé pẹ̀lú mọ́mì mi nìkan so mọ́mì mi àti dáàdì mi ti separate so torí polygamous house bí oníyàwó méjì mẹ́ta ibẹ̀ ilé ibẹ̀ làwọn ti wá so èmi nìkan dẹ̀ ni mọ́mì tèmi bí fún dáàdì mi so àwọn ìyàwó tó kù náà bímọ tiwọn àwọn náà bímọ tó bọ èmi nìkan ní àwọn àtẹ̀mí bí fún dáàdì mi so ẹ̀mọ̀ kan tó fàjà wọn gbà yẹn mi dẹ̀ fẹ́ mọ̀ so wọ́n ṣáà gbé mi kó wọn bẹ̀ wọ́n lọ ń gbé pẹ̀lú màmá nìkan so ibi ká gbé pẹ̀lú màmá nìkan yẹn náà láti jáde primary 6 àti bẹ̀rẹ̀ sí ní lọ secondary school Nigeria model high school nídìí Òrò so àti lọ so nígbà tí mo ti wà ní school yẹn wọ́n ti ń ṣe intersport wọ́n ti ń ṣe gbogbo ẹ̀ ìgbà máa kọrin pẹ̀lú àwọn èèyàn kan lápá kan níbi kan àbá ṣe nǹkan máa lùlù so 1984 to be precise 1984 ni mo ṣe tán ní secondary school so 1984 yẹn Alhaji Wasiu Ayinde ṣe record tí wọ́n pè ní Talaso 84 so 1984 yẹn náà tẹ́mi náà ṣe tán school mọ̀ pé record tó rí ní báyìí tí gbogbo olù ń jó kiri báyìí tí gbogbo ẹ̀ ń ṣe báyìí àmì náà máa kọ fújì máa bẹ̀rẹ̀ sí ní kọ gọ̀gàn kémi náà tẹ̀ wá bóyá wọn rẹ̀ ní ṣe record fún mi èmi kan fẹ́ dàbí ẹni náà so specifically torí Alhaji gọ̀gàn mo ṣe bẹ̀rẹ̀ fújì so Alhaji K1 ká máa la Alhaji yẹn torí Alhaji K1 the ultimate mo ṣe bẹ̀rẹ̀ fújì nígbà yẹn àwọn náà ṣe ń jẹ́ Wasiu Ayinde Barrister gbà yẹn à ń jẹ́ gbà yẹn so a bẹ̀rẹ̀ náà wọ́n máa ń pè wọ́n backstreet artist wọ́n máa ń pè àwọn backstreet artist yẹn àwọn tó kọ́ máa ń làgòlò káàkiri yẹn ẹ máa ń fariwo díwá létí ń bí àṣà bẹ̀rẹ̀ a ṣe yẹn fún bí ọdún mẹ́sàn-án ká tó rí ẹni tó pè wá pé ká lọ ṣe rẹ́kọ̀dì 1993 ẹrù ọwá rẹ́kọ̀dì ni Ọlátúnjí ọmọ Sàròmí wọn ló pè nígbà pé ká lọ ṣe rẹ́kọ̀dì nígbà pé ká tẹ̀ dán ẹ̀wò ká tẹ̀ bóyá wà lè rí ṣe àdẹ̀dúpẹ́ fọlọ́run ibi tá a wà lé ní history ní àwò tí ẹ wá kọ́kọ́ gbé jáde recognition ni tó rà fẹ́ kí àwọn èèyàn recognize wa ní di iṣẹ́ fújì pé onífújì tuntun míì tó ti dé o so ẹ ti ráwọn Adéwálé Àyùbá ẹ ti ráwọn Alhaji Barrister ẹ ti ráwọn Alhaji Kollington ẹ ti ráwọn Wasiu Ayinde oríṣiríṣi onífújì rẹpẹtẹ bẹ́ẹ̀ èmi tó ti dé afẹ́kọ̀ recognize wa so nígbà táwọn á ṣe yẹn tó wá ṣe follow up album tá pè ní Choices. ẹ kọ díẹ̀ fún mi nínú recognition yẹn. tí wọ́n bá sọ pé agbára kákáká kọ́là fi ń kọ̀rí tiwa agbára ńlá kọjá níta bàbá ọba padà bà lábàsá lágbára alágbádá nìyá fi ń dín kára ẹ sọ fún bàbá alágbádá rọra létí àgbádá wa alájà tó ta ṣáwá ńlá gbàǹgbà àgbàlagbà Abíọ́lá alára àgbà ìdá mo kọ yẹn mo kọ B mo kọ D mo kọ A mo kọ ẹ wọn á ní iṣẹ́ ọgbọ́n orí ni Alábí mi o iṣẹ́ ọgbọ́n orí ni Alábí mi o tó bá ń gbọ́ múlẹ̀lẹ̀ Alábí mi Paso ètí kò múlẹ̀lẹ̀ kò múra jò wá adétú ẹpọ́n dùn bẹ̀lẹ́nu wẹ́sẹ̀ bọ́ọ̀yì Alábí o Pasuma fújì lẹ́ ń gbọ́ Pasuma fújì ló gbòde tí gẹ̀lẹ́dẹ́ bá ti dóde tẹrú tọmọ ní wò gẹ̀lẹ́dẹ́ ó jọ bí ọ̀fọ̀. Mo ìfẹ́ sọ náà ẹ máa wọ̀rẹ̀ kò sí wàhálà nítorí mo ti fẹ́ máa lanúlẹ̀ pé ṣé kìí ṣe inú ẹ̀mí bòmí làlájì tí wàá wọ̀ yìí. first record wa ni Olúwa ṣeun. Gẹ́gẹ́ bí iṣẹ́ àníyàn tẹ wá yàn láàyò láti máa ṣe yẹn fújì orin fújì ní kíkọ kí ni a lè sọ pé ó jẹ́ àwọn bí nǹkan bí ìpèníjà tí ẹ dojúkọ àmà kí ẹ challenges tó kọ wá di ẹni tí ẹ dìlé ní. any challenges oríṣiríṣi obstacles mẹ́rin la fẹ́ sọ mẹ́rin la fẹ́ kà èèyàn lè má ka gbé yẹ́rẹ́ ní kéèyàn ka oríṣiríṣi àti pàdé sí pé challenges oríṣiríṣi rẹ̀ bí ká lọ ok ẹ yẹ ká for example bàtà pera tó yàtà náà pè wá ní backstreet Fuji artist yẹn mo ti lọ síbi kan rí lọ́dún kan tá fẹ́ tọ́ ti torí iṣẹ́ síbẹ̀ iwájú ilé èèyàn tó torí iṣẹ́ sí yẹn bẹ́ẹ̀ alákọ̀wé ni o bẹ́ẹ̀ akẹ́kọ̀ọ́ kọ́ ṣàtúnfún wọn pé wọ́n lè torí iṣẹ́ síbẹ̀ yẹn nílé sun wọ́n fẹ́ ṣe pàtí lálẹ́ mọ́jú
ẹ kó oníṣẹ́ yín lálago mọ́ ìwà àti toríṣẹ́ lẹ̀ tó máa bẹ̀rẹ̀ láago 11 àbàgọ́ 12 òru ń sìn ó máa kọrin dà bí aago 5 níbi etí wíńdò mi báwo làwọn ṣe fẹ́ sùn. mo rò pé gbà tó di 2006 same àdúgbò yẹn àti wàá fẹ́ ṣe eré wá jẹ́ carnival àdúgbò yẹn náà fẹ́ ṣe wọ́n wá pé Pasuma pé wọ́n sọ fún mi pé ibi tó fẹ́ sẹ́ẹ̀tì sí wọ́n sọ fún mi pé wọ́n máa yẹ kán sẹ́ẹ̀tì síbẹ̀ o ìwádìí mi náà ilé ọjọ́ yẹn kan tó ní excuse me tó ní ká máa sẹ́ẹ̀tì sí pé àwọn fẹ́ sùn ilé ẹ̀kọ́ náà ní káwọn ní àwọn ní káwọn pé ibi náà ní káwọn torí Chelsea pé bàbá tó nílé sọ pé òun fẹ́ rí Pasuma yẹn fẹ́mi lé gangan tó ti ní pé àwọn fẹ́ sùn àwọn disturb àwọn ilé ọ̀hún náà ni bàbá tó wà nílé yẹn sáwọn ò mọ̀ pé bẹ́ẹ̀ Pasuma jọ yẹn bóyá ló ti di nǹkan tó fẹ́ ṣe carnival àdúgbò tán ni tí ògbà àdúgbò sọ pé òun ní kọ́ pé tán wá ní ẹ̀wù ibi ni kò jẹ́ kókó sí ká lè máa rí wo dáadáa orí báńkò lè ta bá wà yìí so alẹ́ máa rí Paso dáadáa kò sí pé nìkan wà dín wa lójú sọ Ọlọ́run ló ní orí bẹ́ẹ̀ so oríṣiríṣi bẹ́ẹ̀ lè fẹ́ ká àti lọ program kan rí ní Lẹ́kì pé wọ́n lára la máa open show torí pé àti ìṣe star àwọn Fẹ́mi Kuti àwọn Dàdí Ṣókì àwọn Raskimono àwọn Resi Wiliki àwọn náà máa kọrin gbẹ̀yìn àwọn KSA ìwọ ni kò open show 1997-98 that same promoter sọ fún mi pé Paso ò lè kọrin wọlé máa kọrin gbẹ̀yìn o nílẹ̀ kí Sunsplash yìí o torí pé tó bá ti kọrin tó bá ti lọ báyìí show ti tán nìyẹn ìwọlé máa kọrin gbẹ̀yìn ò lè lọ so oríṣiríṣi bẹ́ẹ̀ tí wọ́n ti pàdé ọ̀tọ́rọ́pọ̀ Ọlọ́run ní ìfẹ́ yàn Ọlọ́run fẹ́ yàn lò ibi àwà yìí nìkan ló kó wa ní history ní tó kù o. adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run Gbajúmọ̀ lẹ́tọ̀ ètò ní Gbajúmọ̀. Alhaji Pasuma àwọn olólùfẹ́ yín lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbà tí wọn ò ní àǹfààní àti dúró bá yín sọ̀rọ̀ bí èmi ṣe láǹfààní ẹ̀ lénìí nílùú Nàìjíríà àti ní òkè òkun àwọn tó fẹ́ gbóríyìn fún yín nípa orin tó mọ́gbọ́n jáde orin tó dùn jó sí tẹ̀ máa ń kọ àwọn kan dẹ̀ tún wà tó jẹ́ pé ìbéèrè náà fẹ́ bí yín o ṣé rí abala tá a fẹ́ wọ̀ yìí abala yìí fẹ́ jẹ́ òun ni ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nífẹ̀ẹ́ sí jù ní pàápàá àwọn tí òkè òkun hàn tí ẹ jẹ́ ká sinmi. kí lórúkọ abala náà. ẹ ṣe abala ojú abẹ òun ni. ojú abẹ. bẹ́ẹ̀ ni. èmi náà máa ń wo programu yìí yóò ṣe ojú abẹ ni a ti máa ń lọ interview àwọn èèyàn. ẹ gbà òun ni. àwọn lọ interview àwọn èèyàn èmi ni Mr. Túndé Arómáṣọdún ẹjọ mo fẹ́ bèrè lọ́wọ́ Alhaji ni pé ìjà àwọn àti Saheed Òṣùpá yẹn ṣó ṣì ń continue ni àbí wọn ò já mọ́ ṣèbí ibi tó ti máa. abala yẹn gan-an òun la dé ṣó ti yá ká sí ibi abẹ́kọ̀. èmi náà ó yà ẹgbẹ́ mo ti mọ orin kan tó fẹ́ ṣe. ẹ ti mọ àmọ́ bóyá lè mi ròyìn pé ẹ mọ ìbéèrè tí wọ́n fẹ́. kò sí wàhálà kan béèrè àwọn kò ṣáà kò sí tó máa jù yẹn lọ. ṣé lóòótọ́. kò sí béèrè kankan tó lè jù yẹn lọ ṣá ìbéèrè tí everybody máa ń béèrè gbogbo ògbà tó yẹ kán ti get tired of tí ò sùn wọn òun ni pé ẹ̀yìn àti Saheed Òṣùpá ìjọ lè máa parí jà yín so mi rò pé béèrè kan wà tó máa jù yẹn lọ sọ ó yá gbọ́. ẹ jẹ́ àti ẹ̀wò ó yẹ jẹ́ àsojú abẹ́ǹkò. Àlàbí lólórin o alàlàbí lólórin o olórin àgbọ́dúnú olórin ọ̀dọ́mọdé pẹ̀lágbà alàlàbí lólórin o orúkọ tèmi ni Akóredé Àjàdí èèyàn tó ga láwa ọ̀gá ńláwa látòrí bó ṣe ń lọ láti wà lọ́dọ̀ ọ̀gá àrẹ̀mọ gbábọ̀mọ̀ ọ̀gá àwọn aláìkẹ́ ọ̀gá gan ọ̀gá láwa tẹ̀lé ìjọba wa ìjọba òkè ìjọba àsàlẹ̀ ìjọba àárín àwọn òkè ń sọba ìjọba tó sanwó ọba làwa àwọn là ń sanwó fọba ìjọba ló ń gbẹ́ títì ló ṣe títì tó ń gbẹ́ kọ́tà ìjọba ló ṣe kíni ló tún ṣe bridge ìjọba ló ń ṣe everything ó ti yé ìjọba ló ń sanwó ọba àwọn fọ́ fún Paso Ọlọ́run ó rẹ̀ máa dá fún wọn gbogbo fún wọn tún gbà wọ́n ṣe fún wọn lálùjọ gbogbo ẹ̀ làwọn láìkí o Ọlọ́run máa bá bùkún wọn àjíǹde àlàáfíà ara Ọlọ́run máa bá fún wọn bó ṣe lọ àárẹ̀ máa bọ̀ wọn lórí látòrí recognition desperado fuji motion. eléyìí fẹ́ kàtọ́ o àti ìbéèrè kan tún wà tó tún máa ju. ẹ̀yin náà rí pé ìbéèrè kan tún jù. mo ti rò pé ìbéèrè kan tó tún wà tó tún máa ju eléyìí ò béèrè kankan rárá bọ̀ àdúrà pọ̀. ẹni tó kí yín orin ni mo fẹ́ kẹ́ fi dá lóhùn. irú orin mo fẹ́ kọ fẹ́ ni yọ. ìgbọ́n yín tèmi Àlàbí Pasuma tẹ́ ń fẹ́ wà Òjìbọ́lá o mo ṣe special ẹ̀rọ iṣẹ́ bọ́yẹ̀ ni tí mo wò ó tán Òjìbọ́lá o.
Ọlọ́run bá mi ṣàánú ẹ Paso gbòǹbí ẹ bá náwó sí kó máa jú náà kó máa jú ṣe o ẹ ò ní ká bá wọn pẹ́ ṣe fẹ́ràn jíjíbọ́lá àjọ máa láṣẹ pẹ́ wẹ́sẹ̀ lágbára Ọlọ́run àwọn kan ti wò bẹ́ẹ̀ àwọn náà wò inú ẹ nìyẹn á dùn tó jẹ́ pé ó fẹ́ kọ gbogbo fújì ló ti desperado fújì motion kó kọ kò yẹ kẹ́ gbé yẹ kẹ́ kọ́ pé tán yẹ kẹ́ kọ́ pé tán ó yẹ jẹ́ àpàdà sí ẹ ṣe o mo appreciate o. ẹ bá wa sí ọ̀gá ńlá of Fuji Alabi Pasuma lórí ètò Gbajúmọ̀ la wà yìí orúkọ tèmi ni Ìdodo yẹn ní San Francisco ní ìlú Amẹ́ríkà bẹ́ẹ̀ ṣe ṣe ni kẹ́ máa ṣe o à ń gbádùn yín o you're a role model our boys ẹ̀rẹ̀ ti sọ pé kò sí jà mọ́ pé ká má jà o kò sówó ní àwọn boys ń jà ẹ má jà mọ́ àgbà ti dé o anyway lórí YouTube a máa ń gbádùn yín níbí so gbogbo ẹ̀yin èèyàn tẹ́ wà all over the world diaspora ẹ máa wo lórí YouTube o ètò Gbajúmọ̀. aráàlú ìbò lélẹ́yìí. àti San Francisco ni ẹnìyẹn. ẹnà mo rí African American Student Summit mo rí tán wọ àrùkọ àwọn ará Amẹ́ríkà lélẹ́yìí. kẹ́ bá lè mọ ìrìn tá a rìn nítorí àwọn olólùfẹ́ yìí. ẹ ṣé. kò tọ́pẹ́ owó ni kẹ́ kó wá kò tọ́pẹ́. ẹ ṣé. ẹ tí mo ṣe gan ju owó lọ ẹ máa ké gbogbo àwọn tó ń ṣe tó jẹ́ crew ní Gbajúmọ̀ ẹ máa ké wọn pọ́n ṣe èyí tó ń ṣe èyí ó tún pọ̀ wọ́n lè rẹ̀kọ́ọ̀dù ẹ̀ tó wà lókè nílùú ọba àwọn pọ̀ ọlọ́wà mi wà pẹ̀lẹ́ yìí náà. ìbéèrè tún wà láti ọ̀dọ̀ àwọn olólùfẹ́ yín yẹn ní orí ẹ̀rọ ayélujára ẹni yìí ó ní òun jẹ́ Kẹ́mi Ṣọ́lájà wọ́n ní àwọn nífẹ̀ẹ́ sí yín gan-an ni nípa àwọn máa ń gbádùn àwọn orin yín ń pé ìbéèrè táwọn ní fún yín kò jù báyìí wọ́n ní àwọn olórin fújì tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ń dìde wo ni ẹ̀ ń ràn lọ́wọ́ láti lè dé ipò tẹ́yìn náà wà. ọ̀pọ̀ bẹ́ẹ̀ làwọn kà ní ìṣẹ̀lẹ̀ sọ pé iye báyìí àfi tó yẹ bá wo CD Paso àfi tó bá wo fídíò CD tí wọ́n ṣe ní pátí ló máa rí pé ẹni ń gbìyànjú mo fẹ́ lọ sọ pé orí stage mi nìkan nínú gbogbo onífújì pé orí stage mi nìkan láti máa ríro àwọn kan bẹ́ẹ̀ pé eléré onífújì bíi 6 bíi 7 àkọ́kọ́ perform kó tó di pé Pasuma ṣeré ní ìròpọ̀ onífújì kọ̀ọ̀kan gbàrú ẹ̀ so àwọn ọmọ yẹn náà dẹ̀ wọ́n ti fi pé táwọn ti máa show talent àwọn táwọn ti lè showcase talent àwọn ni táwọn èèyàn ti máa rí àwọn so wọ́n dẹ̀ ń wá so wọ́n ṣe ń wá yẹn náà la ṣe ń ìtarípa lè pẹ̀lú gbogbo ẹ̀ náà kọ́ léèyàn lè tẹ́ lọ́rùn ètò bá rí pé o lè ṣe wá ṣé wọn tó lè ṣe náà ni but mo ń gbìyànjú mo ń try kọ́lọ́n pín wa lérè ni. ẹni yìí jẹ́ Akin Adéyẹmí wọ́n ní pé àjọṣepọ̀ yín pẹ̀lú àwọn òṣèré oní òyìnbó ìyẹn ní pàápàá wọ́n dárúkọ Lámìdé wọ́n dẹ̀ tún dárúkọ Tiwa Savage ìyẹn àwo tẹ́ ẹ ṣe wípé kí ni èròǹgbà yín kí ni ìdí tẹ́ fi bá àwọn ẹni yìí tẹ́ fi bá wọn ṣeré. mo ti kó káwọn Lámìdé àbí káwọn Tiwa Savage gan kan tó dé mo fẹ́ lọ sọ pé mi ni Fuji àkọ́kọ́ tó kọ́kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú àwọn ní hip hop ní Nàìjíríà ní 1995-96 pẹ̀lú àwọn Remedies nígbà tó ń ṣe ó yẹ keep on rocking ọ̀rọ̀ bọ̀ keep on posing yo èmi ni mo kọ́kọ́ bá wọn ṣe tó ṣe jealousy as I was walking down the street of Lagos State mo rí sèṣì kan tó rẹwà tó tún lápò ó ní Paso ṣòwò mo ní bèbí mo wà ó ó ní ṣe fasta ṣe ló wọ̀ tàbí Calvin Klein ó ti 96 kò tí ì sí Plantation Boys gan débi pé Two Face máa wà so wọ́n ṣe pé bóyá àwọn Lámìdé tó ẹ̀ṣẹ̀ dé àbí àwọn Tiwa Savage but àwọn Lámìdé ìgbà tó ń dé àwọn náà change bí kíní yẹn ṣe ń lọ náà ṣe change ẹ̀ after that ọ̀sẹ̀ pé àwọn Remedies yẹn àtúrò àwọn Plantation Boys ìgbà tó yẹ àtúrò àwọn Nice ìgbà Nice tún ṣe kọ́ta pè ní àtijọ́ lọ́nà ó àwọn lè bá wa àtijọ́ so èmi ni first Fuji artist ní Nàìjíríà yìí mo ń sọ dáadáa ní ọ̀pọ̀ yìí pé bóyá kíní
tí kọ́kọ́ bá wọn ní hip hop ṣe so tí bá tún bó ní hip hop ṣe kọ́ àbí mo tún ṣe album àbí mo rí àwọn tí wọ́n sáfẹ́ mo rí pé òkè àwọn lọ́lọ́run gbà fún sí because time by time ni so àwọn náà wà ń bẹ̀ sí àwọn Lámídé àwọn lọ́lọ́run náà wà ń bẹ̀ sí kọ́lọ́run jẹ́ kọ́ wà ń bẹ̀ pẹ́ àdúrà tèmi fáwọn ọmọ ẹ̀ náà nìyẹn tó wáyé pé àwọn náà ń lọ pọ́n tó súnkọ̀ sí tàbá tó súnmọ́ wọn tàbá wọn ṣe mi rò pé ó burú kò sí tó burú ń bẹ̀ pẹ̀lú àwọn ní hip hop àwọn náà mọ̀ kò sí tó máa kí mi nu wọn tó máa dìde dúró àwọn ọmọ gbẹdàdé àwọn ni ọmọ pé bàbá àwọn ni ó ti pẹ́ ìyá mi sí rèé kó jẹ́ tún bàbá gan tó jẹ́ dáadé wọn tó ń pè ní Sọ̀ní Adé wọn kò ní kí mi lórí dúró mi kò lè ṣe. tó bá ṣe ń kọ́. àní kò ní ṣe wọ́n tẹ̀ ní respect mi kò ń ṣe fújì ibi fújì láàrin fi wà fújì ní kíní kan tó máa rí kíní kan tó máa gbé fi ilé ajọ wà dọ̀ ní kí ló wá pù èwo ni ẹjọ́ ojú kó ẹ bẹ̀rẹ̀ jọ fújì láàrin fi wà o àwọn ọmọ ní pọ̀pọ̀ ẹ wá ti rí ẹnu tó máa pariwo látọ̀ bàbá Paso wẹ́ẹ̀dọ̀ sà bàbá Paso wẹ́ẹ̀dọ̀ sà ayé ká lè tọ́nu ẹ̀ gan kí n do ní pọ̀pọ̀ gan kí n kó fújì gan Barrister kan lè má láìkẹ̀ láti ibi tó wà lọ inú kòtò ni pé a má ṣe báyìí wọ́n mọ̀ kan tó lè ṣe nílé lọ ni. ó dà ìbéèrè tèmi wá fẹ́ bí ìbéèrè tẹ̀yìn ara yín fúnra yín gan tẹ́ ti béèrè ni èmi fẹ́ wá mọ̀ nísìnyí pé ìjà ẹ̀yin àti Saheed Òṣùpá tó ti dópin. gbogbo ìgbà wọn náà máa pariwo nípa yẹn sọ ọmọ ó pẹ̀lú nǹkan tí bàbá tá a wò lójú abẹ́ yìí sí tó sọ pé Paso ti sọ pé àwọn ajá mọ Paso tó ní ká máa ṣe kí mo ti sọ ti pẹ́ kò sí nǹkan tó ju àwọn èèyàn kan àwọn tó kàn mí mọ̀ bóyá wọ́n fi ń ṣe tajà ni o bóyá wọ́n fi ń ṣe pé kọ́ wọ́n ṣe máa fi máa rí àwọn ni o bóyá wọ́n fi ń ṣe pé òkè tí àbá bá ọ̀bọ Ifá wọn ò ní gbọ́ adónú mi mọ̀ because mi ti sọ times without number pé kò sí jà mọ́ kò sẹ́ni ìwọ̀n tó ń jà ibi táyé tẹ̀ dé sìn gbogbo ara ti di grandpa ara ti di kinní kan ibi tí ní ìyá yẹn máa ṣe 50 yẹn ni mo ṣe máa báyọ̀ ṣe màánú mo báyọ̀ jà ní 50 ọdún mi ì báyọ̀ kan jà mi mọ̀ bí èèyàn bá mi jà jẹ́ kí n speak for myself. ẹ̀yin ò mọ̀ bóyá èèyàn bá yín jà mẹ́yìn ò bá yàn jà. ní fújì tìbí tí fújì délé ní gbogbo àtàǹkọ̀ fújì gbogbo wọn ni mo nífẹ̀ẹ́ sí mi wà lè sọ bóyá ètò onífẹ̀ẹ́ mi wà nù wọn bọ̀ èmi nífẹ̀ẹ́ gbogbo onífújì gbàgbàtà. ṣé lóòótọ́ ni pé nínú agbo àwọn onífújì ẹ máa ń fẹ́ máa ní èmi làkọ́kọ́ èmi nìkejì èmi nìkejì. ọ̀nà àwọn èèyàn sọ fún yín ìyẹn pé Two-Face gan tó jẹ́ 1998 náà bẹ̀rẹ̀ Plantation Boys 98 Plantation Boys bẹ̀rẹ̀ after àwọn Remedies ní 96 àwọn Plantation Boys látún rí ní 98 so Two-Face gan tó jẹ́ pé àwọn náà bẹ̀rẹ̀ fẹ́ kó tún wà lẹ́yìn àwọn Remedies tí àwọn ọmọ tó ń wà ń bẹ́ẹ̀ sìn tó bá rí bàbá wọ́n ní gbàgbọ́ nínú pé káwọn respect èèyàn tó ṣáájú àwọn dé ẹ bá ra àwọn small doctor ń sìn tó bá rí nice àwọn ní bàbá nice alápò méjì kíníkan kíníkan àwọn ọmọ yẹn náà wà ń bẹ́ẹ̀ sìn bọ̀ wọ́n mọ̀ pé àwọn nice ti wà ń bẹ̀ before àwọn ọmọ fún wọn respect but Fuji mo mi tó fi dá o mi mọ tó ti ró mi tó fi dá o àní mi bọ̀ jù àní mi bọ̀ sí irú àwọn lè rí àwọn ṣe ìfàdíwálé àyíbáṣe kàtà pé brother kíníkan ìwọlẹ̀ ṣe kíníkan ẹ̀yẹ́ káwọn ọmọ tó ta ara wa àfi tó bá pé ó láìkí ẹ̀ fúnra rẹ̀ ẹ̀ tó bá pé kó bìlọ́ǹgì sọ́nà sáàdì bòmí àbẹ́ tí ẹ̀ tó mẹ́rin náà tó tẹ̀ ń ṣàgídí gan èyí tó jọmọ wa ni wọ́n gbà tí sójú ò ti là gbà tí gbogbo nǹkan ti change èyí tó jọmọ wa ni wọ́n ẹ̀nà wà tó ti wá di pé kíní kan àwọn náà ti ní fáǹsì mélòó méjì mẹ́ta kan àwọn náà ti bẹ̀rẹ̀ sí ní sọ pé òkè tó bá dẹ̀ pé bẹ́ẹ̀ náà ní kó lọ́n ṣàánú gbogbo wa kó ní kálukú wà lórí ọwọ́ ìwọ máa jórúkọ fádà ẹ̀ kí ni máa jórúkọ fádà ẹ̀ kó fájà ó fẹ́ disrespect mi ò fẹ́ gbà ọjọ́ kó ní kálukú wà lórí ọwọ́ ẹ̀ so yín kò sí jẹ́ kò sí wà lẹ́ni tí kó ká pàdé ní patí ó dàrí pé tó bá rí mi ó máa fẹ́ disrespect mi ìwọ dàrí ò fẹ́ fún mi respect ẹ̀ kó fún mi ò fẹ́ káwọ́ sókè fún Paso lójú àwọn èèyàn wàá jókòó sí ọ̀nà sáìdì bẹ́ẹ̀ èmi náà wá ga mi sí ọ̀nà sáìdì kò tí ju bẹ́ẹ̀ lọ tó bá rẹ̀ tó táyì kálukú máa lọlé ṣèfì ní àjọ gbé mọ́tò kan náà wà ìṣáàní wọ mọ́tò ẹ̀ lọ èmi gbọ́n gbé mọ́tò mi wá ní ọ̀nà gbé mọ́tò tiẹ̀ wá sàlẹ̀ máa ríra ń jọ mi àní fi pọ̀ ní Fuji ká gé bẹ́ẹ̀. àmọ́ ká wá wò ó pé ẹ̀yin tẹ́ ẹ jẹ́ àgbà òṣèré ní pàápàá ní ìdí Fuji kí ni àwọn ìgbésẹ̀ tẹ́ ẹ ń gbé láti rí pé àwọn nǹkan báyìí ẹ dẹ́kun ẹ̀. àwọn fẹ́ rí mi ò fẹ́ tò sẹ́yìn èèyàn yìí bíi pé ó senior mi problem tó wà ń di ẹni mi rẹ̀ rò pé o lè múyàn ní tipa tí kò kò sí pé ọmọ mi ní àyà kó jáwọn èèyàn pọ́ ọmọ mi ní ẹ̀ jẹ́ kó yé wọn pọ́ ọmọ mi ní kò ṣe èèyàn ṣe mú bẹ́ẹ̀ o àfi téèyàn ó dàbí àfẹ́sọ̀ pé òkè
mo fẹ́ respect yín pé àti Doyin Kúkọ̀ yìí mo mọ̀ respect yín fúnra mi nílẹ̀ Yorùbá ẹ̀ tá a bá fẹ́ rí ó dà pé ilẹ̀ Yorùbá ní kíní ẹ̀ wà ẹ̀ tí Yorùbá bá fẹ́ pọ́nlé ni Yorùbá máa ń pọ́nlé ẹ̀ tí Yorùbá ò bá fẹ́ rí Yorùbá ò fẹ́ rí Yorùbá ní kíní kan ìgbà wo la jí ẹ̀ tá a bá ṣe kíní kan láàrin ìgbà wo la jí tá a rí yàn ẹ̀ tá a fẹ́ lé ẹ̀ǹjì àwọn ní òkè ọmọ aláyé yẹn jẹ́ ká lọ kí ẹ̀rọ kan ní àwọn ní Kútọ̀nù ló ń gbé torí pé ẹ̀fẹ́ Kútọ̀nù yẹn máa dàbẹ́ pé ebi ẹgbẹ́ ń bí báyìí ni pátá wọn ní ẹ̀jẹ̀ ká lọ kí yàn kan kìnìún kan wá níbo ló ń gbé ebi kò sọ́kọ́ mẹ́rin lọ́kàn ní kò sọ́kọ́ tó dàbí ọ̀nà tó gòyè ó ti jìjù èmi ọ̀nà kò sọ́kọ́ yẹn jì bí torí pé kò fẹ́ràn ẹ̀ ni nígbà pé ilẹ̀ Yorùbá ni kíní ẹ̀ wà ọkọ́ lọ́wọ́ máa kọ́ gbọ́ àmọ́ ṣe ìwà tó ní kálukú bá mọ̀ kó wọn wù tó lè yẹ káwọn èèyàn máa fẹ́ràn ẹ̀kọ́ dẹ̀ máa sọ̀rọ̀ ẹ̀ dáadáa káde òrùgbà tábà ní símọ́ táwọn èèyàn ṣe máa sọ̀rọ̀ wa pé èèyàn báyìí ìgbà tó wà nǹkan báyìí ló ṣe òní kárò mọ́. gbogbo ẹ̀yin olólùfẹ́ Alhaji Alabi Pasuma ọ̀rọ̀ ni wọ́n ti ń sọ látẹ̀ẹ̀kan yìí ṣé wáyé ní àwọn ìbéèrè míì tẹ́ fẹ́ bí wọ́n ẹ máa wo nọ́mbà àti àdírẹ́sì tó hàn lọ́wọ́lọ́wọ́ yẹn ní ojú amóhùnmáwòrán yín ó ní kẹ́ máa fi àwọn ìbéèrè yìí kẹ́ máa fi ránṣẹ́ sí ẹ̀yin náà rí i pé kì í ṣe Nàìjíríà nìkan la dúró sí lókè òkun náà gbogbo bí tẹ́ bá ti fẹ́ràn Alhaji Pasuma ẹ yẹ ṣàfi ìbéèrè yín ẹ fi ránṣẹ́ ẹ pè wá lórí aago ní pàó báyìí la máa débi tẹ́ wà nítorí pé kíni nítorí a fẹ́ gbé yín mọ́ olólùfẹ́ yín èmi dẹ̀ mọ̀ pé bó tilẹ̀ jẹ́ pé ó ti tó bí ọdún mélòó kan tá a ti ní kan wá sórí ètò tó hàn ráyè wá tí wọ́n dẹ̀ ti tọrọ àforíjì lẹ́ẹ̀kan mo mọ̀ pé tá a bá tún pè wọ́n ní ìsìn kíá lẹ máa ṣe kíni kò lè pẹ́ tó ìwọ kò lè pẹ́ tó ìwọ àwọn èèyàn ti ń para kò gbọ́dọ̀ pẹ́ tó ìwọ àwọn èèyàn ti ń para fún mi kò gbọ́dọ̀ pẹ́ tó ìwọ. Gbajúmọ̀ lètò ètò ní Gbajúmọ̀. Orúkọ mi ni Bukola Adéẹyọ ètò ní Gbajúmọ̀ Gbajúmọ̀ lètò ẹ máa wò ẹ má change it don't touch it. Alhaji Alabi ẹ kú jókòó ìlú tí ẹ ti wá ìlú ńlá ni ìlú tó jẹ́ ìlú tí wọ́n ti ń sọ ìjìnlẹ̀ Yorùbá bẹ́ẹ̀ ni ìlú tí wọ́n ti gbé ẹ̀sìn ìṣe àti àṣà Yorùbá tí wọ́n ti gbé ga ni abala tèmi àti yín fẹ́ wọ̀ ní ìsìn mo mọ̀ pé ẹ mọ̀. mo mọ̀ ibi tí a máa ń mú kí nínú àgbẹ̀ ẹ wà ẹ̀kọ́ náà bèbí sí o ẹ wà lọ bèrè pẹ́sọ̀ tó kọjá bó ṣe yẹ màá gbé sí tèkó lẹ́fọ̀ fún yìí o olóyè o tó o sọ gbàgbé ìyá o Alhaji ẹ gbọ́ ẹ wà lọ mú Yorùbá alákọ̀ọ́ wa pé kíní kan ló dorí kodò tí kíní kan ti fi kíní kan máa sọ ọkàn tó ní fún yìí o so ẹ mọ̀ nǹkan tẹ́ fẹ́ béèrè o. ó dà Alhaji ẹ wá tún gbọ́ nǹkan tẹ́ ẹ bá mú òun lèmi máa bí. ẹ bá wọrí máa ṣu dáadáa ẹ máa gbó dáadáa ẹ bá wọrí ẹ ṣì. abala ṣó o láyàwó ni ó yá fúnra yín ni kẹ́ ṣù. mo ṣé mi lè wo àbí mo lè wo. ẹ lè tú bí tí ẹ wo gan ẹ ti máa ẹ dá jẹ olóyè mú tó da ni wọn lọ mú. ẹ máa tú ẹ bá ń gbé. mi lè tú mẹ́ta ni ẹyọkan lè mú. mẹ́ta ni. mẹ́ta. ó ga o àwọn tó máa ń mú kiri ẹ láwọn lọ béèrè question tó ga jẹ bíbí lọ wọn lọ béèrè question pé ìbúra adìyẹ ń gbà bímọ. ẹ tí ì rò tán náà. àmì èrò ń fẹ́ máa wo tí mo lè wo ni mo rò kí mo lè rí níbi tí àárín kan kọjá. ẹ lè rí ó ti tó Alhaji ẹdẹ ṣé mẹ́rin lẹ fẹ́ dáhùn ni. kò sí ìtẹ̀gbá. gbogbo ẹ̀yin olólùfẹ́ Pasuma ẹ jókòó wọ́n fẹ́ bẹ́ẹ̀ sí tú Yorùbá fún wa báyìí. mo sọ fún yín kọ́ Èkó lè rí ẹgbàá gbé ìṣẹ̀lẹ̀ Èkó náà bíbí sí o. èdè tẹ́wá èdè tẹ́ sọ yìí kọ́. mo lè gbédè o wọ́n bá ní sọ Kwara yín sọ Kwara ń bí àwa yìí. ẹ sọ Kwara ebi ìjòkó ká yín sọ Kwara bọ̀ Èkó náà bíbí sí Èkó ni. a sọ òyìnbó lẹ́kọ̀ọ́ Yorùbá náà là ń sọ lẹ́kọ̀ọ́. Yorùbá Èkó yàtọ̀ sí Yorùbá ìlú òkè o ìlú òkè lọ ti mọ̀ pé ibi kan ládìẹ ń gbà bímọ àwọn ti kó yọ ọ̀fẹ́ ráyè o tó bá ti bímọ wọ́n fún ẹ̀yìn ẹ̀ tó bá dẹ̀ kó máa dín náà ní wá òkè wọ́n dẹ̀ máa ṣe náà ní kò ṣe kò sáyè wọ́n ráyè lẹ́kọ̀ọ́. wọ́n ní kò sáyè àpàlà lẹ́kọ̀ọ́ adúlẹ̀kọ̀. ìbéèrè ìkẹfà tó jẹ́ àkọ́kọ́ ọjà bàbá mi kan láéláé. ó yá ìrìnṣò ọgbọ́n kó sọ fún yín lẹ́ẹ̀kan. ìbéèrè ìkẹfà tó jẹ́ àkọ́kọ́ ọjà bàbá mi kan láéláé ọjà bàbá mi kan láéláé kò ṣeé gun mọ́tò lọ
bẹ́ẹ̀ sì ni ọ̀kadà ò débẹ̀, bẹ́ẹ̀ sì ni kò sí ẹni tí ò mọ̀nà ọbẹ̀. Ẹnikẹ́ni tó bá lọ sọ́jà náà kò dẹ̀ kí ń padà wálé mọ́. ọ̀run nìyẹn kí ló tẹ̀ ń ṣe bẹ́ẹ̀ ẹ̀fún nìyẹn tó wá gbé mọ́tò ẹ̀fún ni èwo ni ó lè tẹ̀ dáwà òkè ẹ̀fún mi rú ẹ̀kọ́ sí ọ̀run ni ó lè tẹ̀ tó bá ti lọ bẹ̀ mo ti rí retí mi tẹ́fẹ́ láàdì sí ọjà bàbá yìí láéláé yẹn mo ti rò pé mo lọ ja bàbá yìí yẹn fẹ́ wà mo ti rò pé ọjà bàbá tí mọ́tò òde tọ́ka àtọ̀kadà òde tẹ́gbẹ́ tí ọba tó wá lọ kò tún ní padà aláyé àlùkí àbọ̀ ni kò sẹ́ tó padà tó bá ti lọ ti páyé nìyẹn gódó kọba kíbi ọ̀run ni ẹ̀fún. Ìbéèrè karùn-ún tó jẹ́ ìkejì ó dàbẹ̀ ní pé ìgbéraga ti wá dé ní sẹ́wọ́ bẹ́ẹ̀ ìjókòó dáadáa. tí wọ́n ti mú first one. bẹ́ẹ̀ bí ẹ̀fẹ̀ náà àfi kejì bí wọ́n bẹ́ẹ̀ tó bá ti gbà kejì ó ti win. Ìbéèrè karùn-ún tó jẹ́ ìkejì onítèmi òkè ọ̀hún ó lóun nífẹ̀ẹ́ mi ju gbogbo ohun tí mo bá ti ṣe ni ó ń bá mi ṣe kí ni onítèmi ọ̀hún. onítìyín. bẹ́ẹ̀ onítìyín. onítìyín òkè ọ̀hún. onítìyín òkè ọ̀hún ó lóun nífẹ̀ẹ́ yín jù gbogbo nǹkan tẹ́ bá ń ṣe bẹ́ẹ̀ dúró báyìí á bá yín dúró bẹ́ẹ̀ bẹ́ẹ̀ jókòó á bá yín jókòó bẹ́ẹ̀ rìn síwájú á tẹ̀lé yín. òjijì nìyẹn. ẹ̀dẹ̀ lẹ́ẹ̀mọ́. òjijì nìyẹn. Pàṣọ ti gba méjì nínú mẹ́ta ìgbéraga ò ní jẹ́ ìsinmi. ọmọ fúlẹ̀s ó yá oníbàjẹ́. ìjókòó yìí tún yàtọ̀. kí ló ṣẹlẹ̀ ọlọ́ ẹsẹ̀ ló kówó lọ yan kan yìí ẹ wú dáadáa ọlọ́ ẹsẹ̀ ló kówó lọ yan kan yìí west. ẹsẹ̀ ló kówó lọ. yan kan yìí ohun tuntun ẹ̀yìn ò tí gbọ́ yẹn. mi ì gbọ́. ò bá wọ ọgbọ̀n nǹkan tó sókè tẹ́sẹ̀ ò bá ti dà ó lè gbàgbé ẹsẹ̀ ló kówó lọ yan kan yìí wọ́n pé kan yìí west ó lè wọ tíá jeans wọ kíní kan jeans wọ kíní kan ẹ̀kọ́ rẹ̀ jeans ẹ bá west ẹsẹ̀ ló kówó lọ yan kan yìí west. ẹsẹ̀ ló kó èmi tún ti gbọ́ kan lé nìyẹn ẹsẹ̀ ẹ̀dùn jẹ́ kí mi náà ṣẹ̀ṣẹ̀. no ẹsẹ̀ kó lọ èèyàn Rihanna Paso ẹsẹ̀ ló kó lọ èèyàn Rihanna ẹsẹ̀ ló kó lọ èèyàn Rihanna oníbàjẹ́ ya mi. Ìbéèrè kẹsàn-án tó jẹ́ ìkẹta igba ọ̀pá mi kan láíláí igba ọ̀pá mi kan láíláí ojoojúmọ́ ni igba ọ̀pá yìí ń lu agogo agogo ọ̀hún kò dún bẹ́ẹ̀ ni kò ya. ọ̀pá aago yẹn ọdẹ dùn kò dẹ ya. kò dẹ ya. ẹ̀yà ara ni. ẹ̀yà ara ẹ wá sí màtẹ gbélé kò ní mí ni 2/3 ti wà lẹ kò sí wàhálà ẹ sọ fún mi kí ánsà. ẹ mọ̀ ẹ ṣe ẹyinjú àti irun ìpéǹpéjú. àyẹn rẹ ayọ́kẹ́ máa wá kiri báwo ni fẹ́ mọ̀ yẹn. ìbára yín ló wà ojoojúmọ́ ló ń la gbogbo tẹ bá ti ń wojú tẹ bá ń wò báyìí ló ń ṣẹ́jú ló ń ṣẹ́jú. kò dẹ̀ dùn kò dẹ̀ dùn kò dẹ̀ ya. ọlọ́run àgbàdo àyìn. àmín àti ti yín náà. ẹ jẹ́ ká ẹ bọ́ 2/3 kò sọ̀rọ̀ mo ti win. ẹ ti ẹ gbìyànjú ẹ̀yin gan ẹ lérò pé ẹ lè gba méjì nínú mẹ́ta. tí mo tẹ̀ fi àmọ́ tí ń wò pé àbíkọ́sí kiri ti máa wò ẹ lómi ò gbà kọ̀ọ̀kan rárá tí máa wò lé máa wò gbé ìjọba máa lọ fi kiri bàbá ọ̀ ibi ìfà wàhálà gan o èmi wọ́n ti ní ní máìlì pé ìjọba máa wá sórí ètò tó ní máa ń wo gan máa ń wò àwọn kan tí mo fi pé Yorùbá ni wọ́n pé Yorùbá náà ṣe ń skul wọ́n débi èmi 1/3 èmi kò ní rí kankan Yorùbá lẹ́nu ìtọ́gbà wọn ṣe ń skul adájọ́ mi kò gan ọ̀dàkan fẹ́ ìkókọ rẹ̀. ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀. la rí méjì mú yẹn. ìgbéraga dé Pasuma tún fi kọrin. máa tún lọ gbajúmọ̀ wọn tún mú méjì. wọ́n lọ sí ṣòó láyà mo mú méjì nínú mẹ́ta ẹ̀mí ń kọ́ṣẹ́ tí mo rí. ẹ̀mí ń kọ́ṣẹ́ tí mo rí. mo méjì nínú mẹ́ta mo gba méjì nínú mẹ́ta ẹ̀yìn kọ́. ìgbà tẹ́yìn lọ mi lò lẹ́mú bọ̀ ó pàtó. mo méjì nínú mẹ́ta pàṣọ mo lọ sí Gbajúmọ̀ ètò ṣòó láyà mo mú méjì nínú mẹ́ta pàṣọ. Alhaji Alabi ìdí tá a fi gbé abala ìkàlẹ̀ kì í ṣe láti mọ ẹni tó gbọ́ Yorùbá jù bí kò ṣe pé ká fi máa dára wa lẹ́kọ̀ọ́ nítorí a fẹ́ kí àṣà ìṣe àti èdè Yorùbá kò parẹ́. ìyẹn dà torí pé ó wà very important kí ni yìí kò tó yìí tó jẹ́ ti Yorùbá rẹ̀ fi ń béèrè ọ̀rọ̀ lọ́wọ́ àwọn èèyàn torí mo fẹ́ lè sọ pé ilé mi gan-an sọ Yorùbá sáwọn ọmọ kọ́ má lọ di pé
in 10-15 years time nínú gbogbo àwùjọ Yorùbá bá lè sọ Yorùbá ló máa jẹ́ celebrity. ṣé ń gbọ́ oko èdè ni àwọn kan ti ń ro lọ. ọ̀nà nígbà tó ti ń lọ sọ́nà bẹ̀ sọ́dọ̀ àwọn nǹkan tí ń pèlè ẹnìkan ti jọ sọ lé ní ilé mi ní kí wọ́n lọ di pé létà níbi táwọn àwùjọ kan bá wà tó ti ń sọ Yorùbá tó ti ń ṣe pé ọbẹ̀ tó bá sọ Yorùbá láàrin wọn nìkan ló máa jẹ́ celebrity pé àìwọ́ ló sọ Yorùbá mẹ́ ẹ mú wa ó ti dògo nìyẹn ó yá ẹ fún ní tó yẹ kán fún ẹ máa sọ Yorùbá sọ mọ bàbá Wọlé Ṣóyínká téèyàn bá lọ sọ́dọ̀ wọn tó bá ti bẹ̀rẹ̀ orúkọ ẹ tó bá ti wọ bẹ̀ pé kí lórúkọ tó bá ní Wàsíù Àlàbí lórúkọ mi ẹ ní sóyìnbó tó máa fi kó bẹ̀ ilé Wọlé Ṣóyínká sẹ́ ẹ ní sóyìnbó tó máa fi kó bẹ̀ tó bá ti gbọ́ pé kí lórúkọ tó bá ti ní Jimoh Busari mò ń jẹ́ ẹ ní sóyìnbó tó máa fi lọ Jimoh ló ń jẹ́ Jimoh yẹn English ni àbí o Yorùbá lẹ́ẹ̀ máa tó máa fi lọ ẹlẹ́yìn mú sọ lórí program tó ń sọ ìta gbà tó bá lọ lé Wọlé Ṣóyínká sẹ́ tó bá ti kàfi tó bá ní Benedict Wàhà ló ń jẹ́ ó ti tọ́ ẹ máa jọ sọ òyìnbó sọ àti òkú òkè sọmọ Yorùbá wọ́n tó bá ní Dọ̀tun Fọlájìmí ló ń jẹ́ ẹ̀ ní sóyìnbó tẹ máa fi ṣe tán. ṣó tiẹ̀ wá ṣe é ṣe ká gbóyìnbó lóyìnbó lọ. náà àwọn yẹn náà àwọn yẹn náà mọ̀ pé òkè Yorùbá yà wọn ò fẹ́ kó lọ no national language wa ni lóòótọ́ fine because ó dàbí French náà ni wọ́n tó bá jọmọ Burkina Faso wọ́n tó jọmọ Cameroon wọ́n tó jọmọ Tanzania tó o bá ti gbọ́ French ọmọ rẹ pé o kàwé nìyẹn gbogbo náà ní language wọn lu wọn báwọn náà ṣe ní Yorùbá ta ní Yíbò ta ní Eégún ta ní àwọn náà ní èdè wọn nílùú wọn but general language wọn tó jẹ́ French yẹn wọ́n fi pẹ́ tó bá ti kàwé ló máa ń gbọ́ so ní bóyá ìgbéyàrí ní English mi náà nìyẹn wọ́n ti fi pẹ́ wọn tó bá kàwé torí ẹ̀ ní Warri ṣe differentiate ara wọn kó lára gbogbo Naija ẹ̀rí pé àwọn Warri náà máa ń sọ pidgin àwọn ọ̀run anyway àtàwọn wà bóyá àwọn big brother Africans wọ́n pè yàn kan ní Efe mbẹ́ ó sọ fún big brother fúnra rẹ̀ ní màtá ń ṣe kíní tó interview ẹ̀ ó sọ fún ní yeah I can speak English very well with you but nǹkan táwọn èèyàn mi lè communicate pẹ̀lú mi tán lè gbọ́ òun ní pidgin yìí nílùú ibi tí mo ti wá so ẹni bínú tó bá fẹ́ ṣe interview fún mi bí olè máa bẹ́ẹ̀ sọ English but má ti dénú house pidgin ló máa sọ pé ṣé ó allowed tí ó bá ti wà allowed ẹ̀ kó o máa lọ so ó mọ̀ pé bí nǹkan tí Warri ń sọ nìyẹn ó lè má sọ yìnbó bí ọ̀pẹ rẹ̀ fáwọn ará Warri wọn okay wetin dey talk brothers abeg make come to our level abeg come our level all this one wey dey talk they go tear your wrapper o all this one wey dey talk like say na you and me Queen Elizabeth na start this Nigeria talk the one wey you hear now and lọ play bẹ́ẹ̀ and okay boss wetin happen the thing dey down okay wetin dey down the thing dey down wetin we dey bring it now you know wetin we dey talk. Give us àwọn lọ́wọ́ sọ̀yìnbó this one na Englishman sit down for there. àwọn òráyè wọn fẹ́ gbóyìnbó sọ pidgin tó jẹ́ dé wọn tẹ́lẹ̀ eré àwọn the Warri tó ń differentiate ara wọn wọ́n máa sọ pé Warri no dey carry last kí ló dé Yorùbá wa fẹ́ máa carry last báyìí because bá sọ fún àwọn ará Yorùbá sí pé because bẹ́ẹ̀ mo wá sórí irú program yìí jẹ́ program lóyìnbó sí kò wá débẹ̀ kò tó máa sọ kò tó máa sọ ní pé ẹ̀yin tèmi àwọn àbàṣọ lọ school rárá kàwé kankan which is sọ Yorùbá mi tó ti sọ Yorùbá sọ Yorùbá. àwọn Yorùbá ẹgbẹ́ wa náà dẹ̀nu máa sọ bẹ́ẹ̀ o. ẹ̀mí káwọn àwọn pé àwọn kan láwọn antagonists nǹkan táwọn èèyàn wà fún ni àwọn critics wà nǹkan táwọn èèyàn wà fún ni àwọn máa criticize ẹ̀ pa ni táwọn ti ẹ̀kọ́ ẹ̀jẹ̀ tẹ́lẹ̀ tẹ́tí wàá lọ ṣe mistake Ọlọ́run bá mú ẹlé wọn lọ́wọ́ báyìí Ọlọ́run mú aláwọ̀ tí ò fẹ́ràn wa lọ́wọ́ Ọlọ́run àgbàdua. ká tó kúrò ní abala ìyàlájì mo fẹ́ béèrè ìbéèrè kan lọ́wọ́ yín àwọn obìnrin báwo lẹ ṣe ń ṣe é torí a mọ̀ pé gẹ́gẹ́ bí iṣẹ́ tẹ́ ẹ yàn láàyò obìnrin á pọ̀ báwo lẹ ṣe ń ṣe ìyàwó mélòó ló wà nílé. abẹ́ẹ̀rọ Ọlọ́run ni ara mi sì bù máa ṣọ abẹ́ẹ̀rọ obìnrin lẹ mú báyìí lẹ mú kékeré yìí ẹ má mú kékeré ọ̀rọ̀ yín náà ni ẹ̀yin náà wà nù wọn ọ̀rọ̀ yín ò ṣe mú kékeré a lè ṣe láì rè wọn wọ́n ibi táwọn ọkùnrin bá wà ká kóra wa jọ síbi ìsìn ká pọ̀ ká tó bí 30 níbi ká tó bí 30 ká pọ̀ ń bì tí ó bá ti sí obìnrin single bẹ̀ obìnrin ọ̀ níwá òkè wọ́n tí obìnrin ẹ̀kọ́ máa ti wọnú bẹ̀ báyìí sìn ẹ máa rí ọgbà àwọn bọ́ọ̀sì àwọn àbẹ̀sí ní forí gbára wọn ni àwọn àbẹ̀sí forí gbára ẹ̀kọ́ tó kọ̀ wọlé àwọn àbẹ̀sí forí gbára wọn ni pé wọ́n máa túnra ṣe wọ́n máa rí sọ́yìn máa túnra ṣe wọ́n sọ pé àti bàtà náà ó fẹ́ kó rí kọ́ everybody máa bẹ̀rẹ̀ sí ní ṣó ààrẹ ibẹ̀ ẹ̀ máa change so amúlùdún ni wọ́n ṣe máa nì èèyàn dẹ̀ gbọ́dọ̀ tún jẹ́ kó pọ̀ jù pé tó bá tó ti pọ̀ jù náà ó tún máa affect
so bọ̀ kọ́ lọ́wọ́ máa kọ́yọ̀ mọ̀ ṣe in between èmi gbàtọ́lọ́run tún máa bẹ̀ mi ṣe tèmi dáadáa àkọ́bí mi obìnrin ni ìkejì obìnrin ni ìkẹta obìnrin ni sọ Ọlọ́run ṣe dáadáa fẹ́mi pé kó mi fẹ́ràn obìnrin kóbìnrin bẹ́ mi gbé ọwọ́ ẹ̀rọ lóbìnrin o ẹni tóbìnrin bá ti fẹ́ràn gbogbo nǹkan àwọn máa dá ni mo dẹ̀ fẹ́ràn ìyá mi Àdìjá Kúbúrà sọ obìnrin náà ni ẹ̀yin obìnrin gbé fún yín o Ọlọ́run ajẹ́rin yín pẹ́ o mo níyàwó mo ń dágbé ni Ọlọ́run aṣáájú mi àmọ́ mi níyàwó mi o. ẹ̀yin ò níyàwó ẹ̀ ń dágbé ni. àwọn bínú ẹ̀yìn ń pògo méjì pọ̀ àpògo àti márèjì pọ̀ wọn kò yí papọ̀ kò máa mú kanu méjì ni oníkàlùkù máa yẹ star ìwò àwọn kan tó bá ẹ lára mu tó bá wúra ẹ àbí kàn jíṣẹ́ ẹ̀fẹ̀ àbí kò rẹ́ni sọ fún ẹ ẹ̀kan rí pẹ́lú mi a máa ṣe wedding a máa fọ́ a ṣe lè a fọ́ a ṣe lè ẹ̀dẹ̀ rẹ lómi tí ó wedding kan adé máa dá so ìwé yé wedding náà fi ń gbógo lògó fi ń jáde ni aláyẹ sọ mi ẹ ṣe mí ẹ ṣe mí. ẹ̀rí tí mo mí kanlẹ̀ ẹ ṣe mí. kọ́lọ́hún ṣàánú wa àmín kọ́lọ́hún má jẹ́ kí a rí dààmú aláàjì gbogbo bá a ṣe ń rí yín tínú wa ń dùn Ọlọ́run wà ní ṣe yín ní ẹni tá a máa rí tá a máa pò ṣe ayé tí ń gba tiyín wọ́n nífẹ̀ẹ́ yín ẹ̀ ní jọra yín lójú ẹ̀ ní ṣubú dànù láṣẹ lọ́wọ́ Ọlọ́run Gbajúmọ̀ lẹ́tọ̀ ètò ní Gbajúmọ̀. aláàjì máa ń wo àwọn eré yín mi tẹ́ bá ń ṣe tó jẹ́ pé tẹ́ bá bẹ̀rẹ̀ orin àti ijó wọn ń wá yín tì ń bẹ̀ ṣé wá rí mi kékeré tí mo wà níwájú yín yìí mo nífẹ̀ẹ́ ijó díẹ̀. èmi kan máa ń rí tí wàá wò yìí ijó yìí náà ni àfi bí àfi ṣe ijó yìí àpòmọ́lẹ̀ wà kí ló ṣe màmá yìí báyìí màmá yìí jókòó kó ṣe tàbí òfin ẹ̀ tó gbé wá ijó yìí ni àfi ijó yìí àfi ijó ni woman yóò rí ijó yẹn jó kékeré o nǹkan tó kọ̀ sí wàhálà ẹ̀ nìyẹn sọjọ́ tí mi bá lọ sórí program yìí àfàìmọ̀ àpò mi àti ẹni lẹ́nu. aláàjì ṣe lẹ tún bú mi o. ijó wa lẹ o. ẹ kó wa ni. mo kó wa tírélà náà fi lódù ẹ wá wẹ́wà. ẹ kó sí àpò gidi. àpò yóò lè gbà. àwọn ẹ wá tún wá gbó èmi tẹ wá tún bá gun èmi kò tún wá ní gbà fún yín ṣé ó dáa ṣó tán. bẹ́ẹ̀ láìkọ ohun tẹ filẹ. láìkọ ohun yẹn. bá a lè fẹ́ sí. ok left handed ni. kò sí ọ̀nà tẹ gbé wá tèmi gan ò ṣe kí ni tèmi gan ò tún gbà. ẹ ní ṣọlẹ. ṣó tán àbùkù ẹ má lọ máa fún èmi lóhùn lórí ètò yìí. kò sí wàhálà Ojindo ni ẹ fi bẹ̀rẹ̀ o. kí lẹ pè. Ojindo. kí ló ń jẹ́ bẹ́ẹ̀. àwọn tán ṣé ibi tẹ bá gbà ọ lé gangan nìyẹn Ojindo ni kẹfì wọlé o so ló wàá pè é. abala Gbajúmọ̀ ń jó òun ló kàn báyìí aláàjì ẹ bá mi gbóhùn sókè lọ́hùn kí mi àtàlẹ́ fi fèsì. ẹ fẹ́ràn ọjọ́ lóòótọ́. ṣe bẹ́ẹ̀ lẹ kó wà ní. àbọ̀sọ́ ìbí mi gan bẹ́ẹ̀. àmẹ́yìn tẹ́lẹ̀ kó wá pé màá gbà. ṣé ìbí mi gan bẹ́ẹ̀ gba àwọn tá a bá ń wò ẹ sábà ń là wọ́n ni.
ẹgbẹ́ mi gan kó wa ni mo sọ fún yín. àmọ́ ṣe mọ̀ pé gbogbo ẹnu tẹ̀yìn ilé ẹlẹ́ẹ̀kọ́ sápò méjèèjì ẹ̀ tún kó sínú wọ́n ní pé nínú kéèyàn kan lórí ìdúró kan mo ti mú jóbi mo ti mú system bíi mẹ́rin wá mo ti fún yín lásán tó mo ti fún yín ní dáàbò mo ti fún yín ní ṣọ́ọ̀kì mo fà á gbogbo ẹ̀ mo fún yín kàn ń wálẹ̀ kàn ń dìde kàn ń wálẹ̀ láti pé ẹ̀ ń ṣiṣẹ́ ní gallon company ẹ̀rí kan wà lóṣù kan wà rẹ̀ ebi ti fún yín mo kọ́kọ́ fún yín pé òun dà mo tún fún yín lélẹ̀ mo tún fún yín mo tún fún yín lọ ní mo kó wá gidi mo tẹ̀síwá á tún dáàbò ẹ̀tún á tún dáàbò ẹ̀wọ́n lẹ́tún fẹ́. olóyin fẹ́ fún mi náà ó ti tó. ẹ̀yin kan fẹ́ràn jù bí ṣe máa ń wò yẹn máa ń pa ọgbà àwọn tí máa ń rí láyò máa ń pa ọgbọ́n láyò lórí kiri tí máa ti wò yẹn wọ́n ilé rẹ̀ pé ẹgbẹ́ mi gan bẹ̀. mo bá yín bẹ̀ èmi náà rí bẹ́ẹ̀. ẹ fún mi gift mi. kí ló dé ìjà lẹ fẹ́ fi gbà á ni. ẹ bá ti mọ̀ pé mo ń wí torí máa ń wò kẹ́ máa ń fáwọn èèyàn gift kẹ́rẹ́ ní fẹ́mi ẹni orin yọ àwọn fẹ́mi gift tèmi náà nǹkan tí mo ti ó dá kéèyàn máa wo program kan kéèyàn tó máa lọ bẹ̀ so wà á ti mọ̀ nǹkan tó ń ṣe ń bẹ̀ kò ní ti dáhùn àti fún ẹ nìkan ẹ máa béèrè ẹ̀ èyí tí wọn bá ti ṣe ẹ wo mo mọ̀ pé máa ń ṣe báyìí o. ẹ tí ì ṣe o ó yẹ ṣe o. àwọn ṣàǹṣàǹ màmá tó máa fún yín lẹ́bùn pé fáwọn èèyàn ẹ fún mi. ẹ ti wo ètò yìí jù. èmi pẹ̀lú ètò ìjọ wà ní. ẹ wò ó dànù ẹ wò ẹ tiẹ̀ mọ bínú mi ṣe ń dùn bẹ́ẹ̀ ṣe sọ. èmi pẹ̀lú ètò ìjọ wà ní. mi gbúdọ̀ wá wò jọ́tà gbé símọ́ dọ́kítà wa mo wò. lóòótọ́. jọ́tà gbé sími wá tẹ bẹ̀rẹ̀ èjì ẹ̀ mo wò. jọ́tà gbé sẹ́fì àlàó wá jọ́tà dún wá tẹ ní ọmọkùnrin ò ga ṣá. mo sọ bẹ́ẹ̀. ẹ̀yin ọmọ kó ga tẹ́lẹ̀ ẹ̀yin kan máa wo sí tí mo wò bẹ̀rẹ̀ láti sọ tẹ́lẹ̀ báyìí wọ́n máa ta àwọn ọmọ mi àbí àwọn tọ́ iṣẹ́ lọ́dọ̀ mi tó bá ti fẹ́ bẹ̀rẹ̀ wọ́n máa sọ fún mi ni pé wọ́n ti fẹ́ bẹ̀rẹ̀ tó gbajúmọ̀ wọ́n fẹ́ bẹ̀rẹ̀ gbajúmọ̀ wọ́n mọ̀ pé fẹ́ fúráìtì mi ni because fẹ́ mẹ́tọ́ gbé wá fẹ́ wọn bọ́ yẹn ṣe fẹ́ ti bẹ̀ kọ́ yóò bá fẹ́ ti bẹ̀ àmọ́ yẹn kọ́tà náà ti lọ sọ lórí state ẹ̀ pé orí gbajúmọ̀ láti rí. ẹ wo àwọn èèyàn pàtẹ́wọ́ lé ẹ wo gbogbo nǹkan tẹ́ ẹ sọ yìí sí ló ń jẹ́ kí inú mi dùn ẹ ṣe gan ni ẹ Ọlọ́run á túbọ̀ máa gbọ́wọ́ tẹ̀yìn náà sókè iṣẹ́ yín ò ní dìṣẹ́ ẹ wo ó ní nǹkan kan tí àwọn olólùfẹ́ yín tí wọ́n mọ̀ mọ́ yín nǹkan yẹn ni mo dẹ̀ fẹ́ kẹ́ fi dágbére fún wọn àwọn àṣà lóríṣiríṣi tẹ́ máa ń jù fún wọn. bẹ́ẹ̀ wọ́n jẹ́ ẹ̀gàn nìyẹn wọ́n á kà á náà yẹn ní oṣù irú yẹn kẹ́ wá tún fi orin kẹtù wá sí kí má sọ̀rọ̀ jù gbẹ́ ẹ̀bùn náà báwọn tèmi sọ̀rọ̀ ẹ̀bùn yìí ṣáà ni. orí ẹ̀bùn yìí lára o. ó dà ẹ ṣáà máa ẹ wò ó láti ọ̀dọ̀ olóòtú àgbà ètò gbajúmọ̀ àti iléeṣẹ́ ApreelTV oríṣiríṣi nǹkan ló wà nínú ẹ̀ ẹ̀yin náà rí wọ́n ní ká fún yín nìyẹn eléyìí láti ọ̀dọ̀ ẹni tẹ́ ẹ dárúkọ náà Dúpẹ́ cosmetics ní gbogbo èèyàn wọ̀ sí ṣàìṣàì. èrè bàjẹ́ sáré bàbá cosmet yálà ìyá anybody èrè bàjẹ́ ọgá ìkẹtàdà. àwọn àṣà yẹn ni eléyìí láti iléeṣẹ́ MTN àwọn náà wọ́n ní ká fún yín lẹ́bùn. MT ògògò yẹlò kò sí èrè mo lè gbé dání sìn ayé ìgbà kan mo lè gbé dání bọ̀ nísìn mo lè gbé dání kò sí àbọ̀tẹ́ àtẹ̀lẹ́ máa wá gbé wá gbà kan yẹ wá kó bá mi bọ̀ nísìn mo lè gbà ń sìn ó yá ohun yẹn mi kàn ní ṣèpolówó pọ̀ náà nìbọn kan àwọn kan tí mo kókó owó yẹn jẹ ẹ̀yin náà mo fún ọ̀hún ó fẹ́ mi ẹ̀rọ àgbàdo ẹ ṣé o gbogbo iléeṣẹ́ ṣàǹṣàǹ màmá ọ̀gá producer àbíkẹ́lẹ́ pé wọ́n àti iléeṣẹ́ MTN ẹ bá rẹ̀ràn tí wàá bá mo ti free sí o ẹ lè yọ o ambassadoria ẹ yọ ẹ rìkọ́dù ẹ̀ mọ́ ẹ má gé o kò sí wàhálà yóò da alágbára lọ́gbọ̀n ẹ̀yìn tèmi ẹ̀ ń wo ètò yìí yóò da o yóò rọrùn o gbogbo àmàdá gbogbo àmàjúnà o ètò yóò ní bàjẹ́ o látúndúrí atọ́kùn àti gbogbo ẹ̀yin crew tẹ̀jọ́ ń ṣe ní regret gbẹ̀ ṣe dálẹ̀ a tún máa gbòòrò ni kò ní di ètò tó ti ṣe rí tí wọ́n wàá ṣe mọ́ Ọlọ́run á jẹ́ kó tó bá máa lọ sókè gbogbo ẹ̀yin tẹ́ fún alẹ́bùn náà iléeṣẹ́ yóò ní jóná yóò máa dá yóò máa dùn ẹ̀yin tèmi láti máa wọ ẹ̀yin lọ kò sí ẹ̀yin kò sí ẹ̀yin kankan ń jẹ́ páàsì yàrá àṣìṣe ń dùn tó ń dán ẹ̀yà àwọn pé ṣé o fuji ẹ̀yà mọ̀ ọ̀gá ńlá ìjọba tó ń kọ́ bíríìjì tẹ́bí wọ́n ti ṣe kí ni ẹni gbogbo wọn tó ń gbàgbọ́ tọ́mí ńlá bíríìjì ìjọba ló kọ́ iṣẹ́ ọba ẹgbàgbéwé yáàpù ẹ̀yà àti rí 4 million bíríìjì tó fẹ́ kọ́ ìjọba ló fẹ́ kọ́ ìjọba ẹ̀gbọ́n ó yẹ forin dágbére fún wọn. ẹni orin ni kẹ́ fi dágbére fún wọn. pé mo tún gbọ́dọ̀ kọ́ tù kọrin ni. ẹ láti kọrin. àwọn nǹkan báyìí. ẹ láti kọrin. ẹgbọ́n ṣe báṣọ ti jáde o àbíkọ ìjáde tí o bá ìjáde o ọjọ́ wo ló máa jáde everybody ń sọ kan lè tètè rántí wọn o. Pasuma Jíbọ́lá o lábàáká Jíbọ́lá o
orí ẹ ló ń dùn mọ́ àgàn bàbá ìjó lọ́jọ́ kan àti wa òkè òun náà ń wí ṣùgbọ́n tó bá ti gbòòrìn yàn lálàbí Jíbọ́lá wọ́n máa wá satisfy wọn lórí ẹ̀ ṣàkíyà wọn kí ní tẹ̀gbẹ́ pọ́n sẹ́yìn ó pọ̀ tó fi mí nìkan ṣé mo lè wá ní kejì sí ẹ bí dóyún mi kó kọ̀yìn kájọ wá màdéwà rí ẹ ṣe ìyá nìyẹn. ẹyẹ lólùfẹ́ ètò Gbajúmọ̀ ilé tiwa tó lọ báyìí ẹ ṣé ẹ kú àdúrótì ẹ kú gbà gbogbo wa ayọ̀ àti ìdùnnú tí èmi Adédoyin fẹ́ fi yín sílẹ̀ ní pẹ̀láṣẹ lọ́wọ́ Elédùmarè òun náà ni màá tún bá yín nígbà míì tàbá máa tún mú ètò Gbajúmọ̀ wá sí ojú amóhùnmáwòrán yín kó tó wá dìgbà náà ẹ má gbàgbé pé sìmí títí òun làwọn sìmí títí sìmí jìnà làwọn sìmí jìnà ká sí ni títí kò dàbí ká bá ni délé kò dàbí ká jọ lápẹ̀rẹ̀ òṣèré àdúrà tèmi sí yín ni pé kí Ọlọ́run Elédùmarè kó má kọ àtúbí gbogbo wa kó tó dìgbà náà ńkọ́ láyọ̀. ẹ káàbọ̀ sílé agbára pa àṣẹ kò wọ́n ní mo lẹ́rù kú mo ní disciple Tóyìn tẹ bá rí mi ẹyẹ má ṣọ̀tẹ̀ kó wá pa wọ́n ní mo kárí sódà sókè mo ga pa àmàrí. ó dàbọ̀.